ọmọ Yorùbá wàhálà ti dé bá bàbá Wọlé Soyinka pẹ̀lú nǹkan tá a gbọ́ yìí. Ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó kan gbọmọ Yorùbá lára pé kó ṣe pàtàkì. Ọmọ Yorùbá kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀, àfi kó má jẹ́ bẹ́ẹ̀. Ẹ gbà mí ọmọ Yorùbá, ọ̀rọ̀ tí mo mú wá yìí ó máa da kó má jẹ́ bẹ́ẹ̀. À ń gbọ́ fìrìfìrì ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀, torí pé kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Mo gbọ́ ní mi ìgbà. Ẹ̀yin ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó ní fídíò kan tó jáde nísinsìnyí lórí ọ̀rọ̀ bàbá wa Wọlé Soyinka. Ohun tọ́mọbìnrin yìí sọ nípa wọn kẹ̀rọ Ọlọ́run bá mi. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. Mi gbọdọ̀ sọ kó jẹ́ bẹ́ẹ̀, kò dẹ̀ gbọdọ̀ rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀, á jẹ́ pé ta ló wá kù tá fẹ́ sá lọ bá lẹ̀ Yorùbá? Ta ló kù tá fẹ́ sá lọ bá? Torí pé bàbá wa Wọlé Soyinka nígbà tí ìjọba ìlú Benin Republic tí wọ́n ti fi bàbá wa Dr. Chief Sunday Igboho sílẹ̀, wọ́n wà nú àwọn tó dìde láti orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n wá sílùú Benin. Àfojúrí wọn báyìí, wọ́n wá kí wa. Mi ò rò pé bàbá náà gbọ́dọ̀ wà ọ̀n gbọ́dọ̀ máa wu irú àwọn ọ̀wà tọmọbìnrin yìí, ẹ̀sùn tó fi ń kàn wọ́n yìí. Ó le jù. Ní àtìgbà tí mo ti ń ka àwọn tó ń ba Nàìjíríà jẹ́, mi tí ẹ bá dárúkọ bàbá Wọlé Soyinka. Eléyìí tí arábìnrin tó sọ nípa bàbá Wọlé Soyinka ó gbẹnu tán. Ọmọ Yorùbá, mo máa play fídíò yẹn fún yín nísìnyí kẹ́ gbọ́. Mo fẹ́ opinion gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Mo fẹ́ jẹ́ kẹ́ kọ opinion yín sí comment section. Ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣó súnmọ́ bẹ́ẹ̀ ni àbó jíìsì bẹ́ẹ̀? Torí tá bá ń sọ pé lára àwọn àwòrán-ṣàṣà ilẹ̀ Yorùbá, àwọn àgbà wo fìyọ̀yọ̀, bàbá wa Professor Wọlé Soyinka wọ́n wà lára wọn. Bó tiẹ̀ jẹ́ pé bàbá ò fi bẹ́ẹ̀, bàbá dá sọ̀rọ̀ Fúlàní ń pààyàn nígbà kan. Tẹ́ bá rántí tí àwọn Fúlàní tí wọ́n lè lọ àtàkì ilé bàbá tó fẹ́ pa bàbá oníbàbà. But eléyìí tí arábìnrin yìí wá sọ nípa wọn yìí, ọmọ Yorùbá ó gbẹnu tán. Tẹ́yìn gbọ́ bá gbọ́, ó dá mi lójú pé ẹni tí ó bá rárí dájú ò ní sọ pé ó rí bẹ́ẹ̀. Tó bá rí bẹ́ẹ̀, á jẹ́ pé wàhálà dé bá bàbá Wọlé Soyinka nìyẹn. Bẹ́ẹ̀ ni, torí ojú tẹ̀mí fi wo bàbá wa Wọlé Soyinka, ojú ẹni tó fẹ́ Yorùbá nation, ojú ẹni tí ó support Yorùbá nation, ojú ẹni tó support ìkan tí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dami ẹkùn ọkọ Fúlàní ọmọjọmọ lọ. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tábà rẹ́rìn ká ní arẹ́rìn, ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́. Aláàánú mẹ̀kúnnù ni bàbá wa Chief Sunday Igboho. Èmi gbà, mo dẹ̀ rò ó pé títí àwa mẹ̀kúnnù ni bàbá wa Wọlé Soyinka ṣe. Títí àwa ọmọ orílẹ̀-èdè Yorùbá ni bàbá wa Wọlé Soyinka ṣe. Mi tí gbà pé lóòótọ́ lọ́lọ́ ń gbowó lọ́wọ́ ìjọba. Wọ́n sọ bẹ́ẹ̀ ni, mi tí gbà kórí bẹ́ẹ̀. Wọ́n náà wà ní àwọn tó ń gbowó, wọ́n wà ní àwọn tó ń ba orílẹ̀-èdè yìí jẹ́, wọ́n wà ní àwọn politician tí wọ́n ń ṣe dirty, but èmi ò gbà. I did not know our father Professor Wọlé Soyinka as oníjẹkújẹ. Mo mọ̀ wọ́n gẹ́gẹ́ bí academician, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ ìlọsíwájú fún ìran Yorùbá tí ó lè kí. Mímọ̀ táwa mọ̀ bàbá wa Wọlé Soyinka, we know him as the man of the soil, gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Mi mọ̀ wọ́n sí ọ̀bàyéjẹ́, mi ò mọ̀ wọ́n sí àdàlú. Ṣùgbọ́n nǹkan tárábìnrin yìí wá sọ, tábàdé wo lọ wò bọ̀, tí ó bá ní nǹkan tóun náà rí, kò ṣàlè dédé máa sọ. A lè sọ pé ó ń dìfèmù wọn, a lè sọ pé bí akọ́fẹ́ dédé dìfèmù wọn pé kó fi wọ́n lórúkọ. Torí tẹ́ bá arábìnrin ó ń sunkún, she is talking with tears ní nǹkan tó claim tó allege bàbá wa Wọlé Soyinka. Ọ̀rọ̀ tí tẹ́rábìnrin dẹ̀ ń sọ, ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀.
kò kí ń ṣe bàbá wa nìkan ló dárúkọ o, ọ̀rọ̀ wà ń bẹ̀ látara wípé gbogbo àwọn tó kù tó dárúkọ ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo wa la mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, almost all of them but not all of them. Lára àwọn ọ̀rọ̀ tó bìnrin sọ tí mo máa play fún yín, àwọn ọ̀rọ̀ táwa ti ń pariwo sẹ́yìn wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú Nàìjíríà kò sí tó wà lára yín tí ò tí ní nǹkan tó máa jẹ dọjú alẹ́ nínú yín. Ká tiẹ̀ wá fi Nàìjíríà sílẹ̀ ká sọ pé ilẹ̀ Yorùbá èwo ló wà lára ẹ̀yin olóṣèlú Yorùbá tí ò tí wọ́ ti more than 5 billion naira. Téèyàn bá ní 1 billion lọ́wọ́ kò jẹ́ kébi pààrùn ẹ̀ mọ́. Téèyàn bá mistakenly tó bá ti wọ́ ti 1 billion naira gbàgbé, àyàfi ẹni tó lọ́n bá dìdí kọ̀ ìyá ọjọ́ alẹ́ mọ́ ló kù. Gbogbo yín ẹ ti lówó, ẹ ti lọ́lá, ẹ ti ní, kò sí nǹkan téèyàn ní láyé ìtí ẹ̀ ìtí ní. Still yet ojú kòkòrò, tẹ̀m̀bẹ̀lẹ̀kù, alájẹfẹnu gbolẹ̀, òun ló pọ̀ nínú àwọn olóṣèlú Yorùbá. Ẹ ò nífẹ̀ẹ́ àwa ọmọ yín. Àwọn bàbá wa tí wọ́n tiẹ̀ jẹ́ traditional ruler wọ́n tiẹ̀ sì ń káàánú wa díẹ̀díẹ̀, bí àwọn bàbá wa Onírìṣà bẹ́ẹ̀ ọba Adéyẹyè, ọba Ògúnwùsì, Onírìṣà ó ń gbìyànjú láti ilẹ̀ náà ni bàbá yìí ti ń gbìyànjú pé kí Yorùbá nation bọ́ sí. Only God knows what is going on. But ìrítẹ́mi rí bàbá mo rí pé wọ́n fẹ́ bọ̀ wọn ò ní lè jáde wá sọ báwa ṣe sọ yìí làwọn ọmọ yín ṣe ń bá yín sọ. Ẹ̀yin olóṣèlú Yorùbá nǹkan kan wà tí ò yé yín. Mo play fídíò kan fún yín níjẹta. Tó bá jẹ́ mi lẹ́yìn olóṣèlú Yorùbá ni màá lọ sun ohun mẹ́ta tọmọ Yorùbá ń sùn. Mo fọ̀rọ̀ Mongola fi ṣẹ̀zámpù fún yín, but ọ̀pọ̀lọpọ̀ yín wò pé kí ni ń wí. Ẹ má gbàgbé mo fẹ́ fi fídíò kan wọ̀nyí. Nínú ọ̀rọ̀ tí ọmọbìnrin yẹn sọ, mo fẹ́ lè sọ pé gbogbo ọ̀rọ̀ tí ọmọbìnrin yẹn sọ kò sí àṣàdànù níbẹ̀. Ọmọbìnrin yẹn ń ké, ó ní òṣìṣẹ́ wá dàbí ọ̀lẹ, ẹni tó ń ṣiṣẹ́ ó da láìmọ̀ọ́ṣe, ẹni tí ò wá ṣiṣẹ́ ó da ẹni tó mọ̀ọ́ṣe, débi wípé ẹni tó jẹ́ pé kò níṣẹ́ kan pàtó lọ́wọ́ á máa live large. Ẹ wo minimum wages, ẹ wo minimum wage kò lè ra one bag of rice. Ẹni tó ń bá ìjọba ṣiṣẹ́ tó ń jẹ́ òṣìṣẹ́ ìjọba tí sálárì ẹ̀ ò lè ra báàgì ráìsì kan, sálárì ẹlòmíì kò lè ra ìlàjì báàgì ráìsì nínú àwọn tó ń bá ìjọba ṣiṣẹ́. A dẹ̀ ń sọ pé àwọn arábí wọ́n ń hùwà, ẹ wò kó má dàbí pé màá bí ẹnu ẹ ti dùn jù. Ẹ jẹ́ n fi fídíò yẹn wọ̀n yóò yẹ wò. So Wole Soyinka, I saw your message, your tweet, and it's really painful because you know one would expect that you people have some level of with the level you guys have attained, you should have some level of sympathy. The other day we saw you at Asiri, we saw you in Asiri, and you were just enjoying your life like you don't have any problem. With all due respect, sir, you are 89. You are 89. Can you people stop? Can you people stop playing with the future of Nigeria? Can you people stop? Most of your children are abroad. Most of you are abroad. Reno, Mokiri, Atiku, all of you. Your kids are abroad. We in Nigeria, what future are you guys laying down? You are 89. You are 89. 89. Wole Soyinka, you are 89. You people should leave Nigeria alone. Leave the politics alone. Allow Nigerians to breathe. Allow Nigerians to breathe. We are hardworking. We are hardworking. Like, we are hardworking. Everybody knows. Every other country knows that Nigerians are good. Nigerians are strong. But in Nigeria, you try to frustrate Nigerians.
And when will it end? How many of us are going to travel out? How many of us are going to run out of Nigeria for you guys to leave? How many of us? Children that were born when? I am over 30 years old, and you guys have still been manipulating this country up till now. I have kids. People are still manipulating. Please, people should leave us alone. Soyinka, leave us alone. Tell your people in APC to leave us alone. Since I graduated over 14 years ago, I have never worked. I have been doing business on my own. Never have I felt so suffocated. Never have I felt so suffocated doing business. You buy fuel at what cost? There is no light. You buy fuel to even charge your phone to be able to do online business. Over 70% of your profit is gone. And then there is still a lot of uncertainty. Please, you should leave us alone. You should leave us alone. Tinubu, Wole, Soyinka, everybody in government, you should leave us alone, please. Ẹ̀yin náà ti wá gbọ́ nǹkan tí ọmọbìnrin yẹn sọ báyìí. Ẹ ti rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ àgbo. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tí ẹ bá súnmọ́ bàbá wa Wole Soyinka dáadáa, ẹ bá wa ṣèwádìí. Torí àtìgbà tèmi ti ń gbọ́ nípa bàbá wa Wole Soyinka mi gbọ́ nǹkan tó jọmọ́ bẹ̀rẹ̀. Ẹ bá wa ṣèwádìí. Torí tó bá rí bẹ́ẹ̀, inú àwa ọmọ Yorùbá ò ní dùn sí wọn, because he's a loving father. Though wọn jáde rí kó declare fún Yorùbá nation, but at least gbogbo alamọ̀ gbọ́gbọ́n lágbàlagbà fi ń sá fún màálù. Now back to our issue. Ọmọ Yorùbá ṣe rí nǹkan tó ń bọ̀, ohun tó wà lókè tó mì tó bá ilé já pẹ́rẹ́, àfàìmọ̀ tí nǹkan tá fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ò bá ní ṣẹlẹ̀. Torí pé number one, gbogbo àwọn tó jẹ́ kó jà fún wa ọ wà pẹ̀lú àwọn Arábí, báyìí ni wọ́n ṣe jọ wà. Gbogbo àwọn tó jẹ́ kó gbèjà wa tó bá di wàhálà, báyìí ni wọ́n ṣe wà pẹ̀lú àwọn Fúlàní. Wọn ò mọ̀ pé ọ̀rẹ́ táwọn Fúlàní ń bá àwọn ṣe ọ̀rẹ́ tí ó dénú ni. Wọn ò mọ̀ pé ọ̀rẹ́ ojú ayé, ọ̀rẹ́ eye service lásánlásán ni Fúlàní ń bá wọn ṣe. Ǹjẹ́ ti rẹ́nì kankan tó bá Fúlàní ṣe rí láyé yìí tí ò padà kábàámọ̀? Kò sí. Ẹ lọ wo gbogbo àwọn ọba tàbí àwọn baálẹ̀ tàbí àwọn tí wọ́n ń gba Fúlàní. Ok, ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Gàngán fi ṣẹ̀dáàpù fún yín. Ọba Ìgàngán kí ó tó di aṣẹ́yìn ọ̀fì Gàngán, kó tó di pé bàbá yẹn kú, kó tó di pé Sẹ́ríkì Sálíù ó jí ọmọ ẹ̀ gbé, ṣèbí ọba Ṣẹ́gàngán wà nílùú tó gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo atrocities, bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n ti sọ fáwọn ìjọba wọn orí kọ̀ọ̀kan ti sọ́kẹ̀ ẹ̀ṣà. Bàbá ò ṣe pariwo síta, bàbá ń dákẹ́. Not until tí wọ́n fi jí ọmọ bàbá gbé, tí wọ́n ń jí àwọn tó súnmọ́ bàbá gbé, kó tó wá di pọ́ jí bàbá wa Dr. Aborode, Fatai Aborode, tí wọ́n jí wọn gbé, kí Chief Sunday Igboho tó come into that issue. Nǹkan kan wà tí ò yí àwọn bàbá wa. Ẹ ò mọ̀ wípé gbogbo nǹkan tí à ń sọ fún yín tí ẹ fẹ́ gbọ́ yìí, tó bá dójú ẹ̀ tán, oníyà yín ló máa jẹ tó pọ̀ bẹ́ẹ̀. Àwa nísìn à ń bẹ Ọlọ́run ní wa, we don't have anything to lose. Ní kankan láti lose. Ẹ̀yin lẹ jọba, tẹ nípò, tẹ lágbára, tẹ lówó, tẹ nífọ̀n, tẹ lẹ́kọ̀ọ́ná, ẹ̀yin lẹ máa pàdánù gbogbo nǹkan tẹ ní táwọn Fúlàní yìí bá dé. Àwa náà lẹ́jẹ̀ lọ́rùn, ẹ gẹ̀tẹ̀, but àwa ń sọ fún yín pé nígbà tí ìjà yìí ṣe ń jà, kí ló dé tí àṣekú fẹ́ kankan jàjà yìí? A sọ pé ká dàlúrú, a ò ṣe pariwo síta ká sọ nǹkan ta fẹ́. Gbogbo wa la wo fídíò tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ọba aládé ń fẹnu ara wọn sọ wípé tí àwọn ọba bá dìde, United Nations máa recognize wọn, wọ́n á dé recognize Yorùbá nation.
but àwọn bàbá wa they are living comfortably, they are living conveniently. Àjùmọ̀bí òkan tàánú ẹni tọ́lọ́ bá rán sí ni ní ṣe ní lóore. Òun ló ṣe máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n bá rí àwọn ọmọ àlè káwọn ọmọ pàpà lági tó bá ń ṣẹnu mọ́yànmọ́yán sí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó baba dami. Èèyàn kan ṣoṣo tó dìde ní gbogbo ilẹ̀ Yorùbá nígbà tí ọjọ́ kú gbogbo ilẹ̀ Yorùbá pé, nígbà tí ọjọ́ òfo gbogbo ilẹ̀ Yorùbá pé, ní ọjọ́ tí gbogbo àdánù gbogbo ilẹ̀ Yorùbá pé, tó di pé gbogbo ilẹ̀ Yorùbá fẹ́ di mọ́ṣúárì, Ọlọ́run Elédùmarè ó dẹ̀ gbé Chief Sunday Igboho dìde. Kí ló jẹ́ kẹ́yìn bàbá wa ṣe bí kò ṣe pé kẹrọ̀gbà yí wọn ká? Inú mi ti ẹ̀ dùn pẹ́yìn bàbá wa lọ́ba kọ̀ọ̀kan nísìn ojú yìí ti là, ẹ ti ró ti tọ́, ẹ ti mọ̀ pé kò sí nǹkan kan ju pé ká gba òmìnira lọ. Kò sí nǹkan kan tẹ́nibọ̀dì lè ọ̀fà wa tó kọjá ká wà lómìnira. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún ara wọn gọ́mọ̀nà wọ́n ti fẹnu wọn sọ́rí wípé àwọn ò ní gbàgbọ́ nínú one Nàìjíríà. One Nàìjíríà tá à ń ṣe àwọn northern part of Nigeria ló favour, kò favour àwa, kò fi kankan favour ọmọ Yorùbá. Tó bá sọ pé àwọn làwọn ní the highest population, ẹ jẹ́ kó lọ fi population wọn dá dúró. Káwa Yorùbá náà population ta ní ká lọ fi dá dúró, population àwọn Igbo kó lọ fi dá dúró. The whole of Benin Republic kò tó Ìbàdàn, kò tó Èkó, gbogbo state tó wà ní Benin Republic lápapọ̀ kọ́kọ́ gbogbo wọn jọ àtèèyàn tó wà nínú ẹ̀ kò tó Lagos State. Kò kì í ṣe pé tá bá gba òmìnira sàárà tẹ̀yàn bá ń jẹ kò ṣe pé ní jẹ mọ́, ó tún máa pọ̀ sí ni. Ìyà tó kàn ń jẹ àwa aláìní, ìyà tó ń jẹ àwa ń bẹ Ọlọ́run ni ò ní jẹ wá mọ́. Oníkálùkù àríṣẹ́ ṣe. Nígbà téèyàn bá ti ríṣẹ́ ṣe kí ló fẹ́ máa ṣe fáìn bára sí? Tẹ́bádẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yìí wípé kí ló fa gbogbo wà tẹ́ẹ̀wìn wọ́n á ní kò ní sí VIP money. Can you imagine? Wọ́n á ní torí kò ní sí VIP, torí kò ní sí respect bẹ́ẹ̀ mọ̀, kò ní sẹ́ni tó máa ṣe driver fáwọn ọmọ, kò ní sẹ́ni tó máa kẹwòrán àwọn mentality yẹn. Mo ti wà pẹ̀lú èèyàn ńlá kan nínú Nàìjíríà yìí rí tí a béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló lè fà á tó jẹ́ wípé kí ló lè fà á tí wọ́n ní fẹ́ jẹ́ káwọn ọmọ Yorùbá kú lóko ẹrú. Nígbà tá à ń bá wọn ṣe meeting wọ́n ní ó mọ̀ pé tí ìlú yìí tí Nàìjíríà bá da kò ní sí VIP fáwa statement mọ́, kò ní sí VIP fún àwa olóṣèlú mọ́, kò ní sí VIP fáwa alágbára mọ́. Can you imagine that? VIP nílùú tó lọ́ba tó níjòyè. Ẹ wo ó ní fídíò kan tí ó jí bàbá tó ṣò lánàá. Ó jí bàbá á da fún ẹ lágbára Ọlọ́run kó yẹ kẹ́ mọ bọ̀bọ̀ tó máa múra bí sójà báyìí tó máa fi ṣe kọ́mẹ́dì. Ó ṣò fídíò kan nígbà tó dẹ̀ ta nìyẹn tá ń dún mọ̀wó tó wọ́n máa parí tó bá dẹ̀ ti parí kó get out. So ó jí bàbá ó interview bọ̀bọ̀ kan tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó yẹ pé ìdí ẹ̀ báyìí gbogbo awọ ìdí ẹ̀ méjèèjì gbogbo ẹ̀ ti ṣí, egungun nìkan ló kù. Ìgbà tá bèbè kí ló ṣe ọ́ ní tírélà kan ló gbà kọ́ṣà sọ bí ìgbà tó bá l'accident. Bọ̀bọ̀ yẹn sì ó wà lórí bed. The government is not doing anything about it. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bá ń gba báárà ní, wọ́n ṣẹ̀ṣẹ̀ tọrọ owó fún bọ̀bọ̀ yẹn ní báyìí. Àìmọye àwọn arúgbó tí wọ́n ń kú nítorí 200 naira torí 500 naira. Ẹ̀yin ará bíi kò dẹ̀ ń ṣe pé owó jáde nínú àpò ìjọba pé kẹ́ lọ ṣe, owó ń jáde látòkè, ṣùgbọ́n ẹ̀yin tí ó ń jáde sí lọ́wọ́ ní kàlùkàlù. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ wá sọ pé káwa má lọ, ẹ máa tanra yín. Enough is enough. Ó ti tó gẹ́
ń tẹ fojú wa rí rédèrèdè rádaràdà tẹ fojú àwọn ọmọ Yorùbá rí ó ti tó gẹ́ ẹ wá sọ Nàìjíríà di wọ́n sọ di family poultry ti family ni tó ẹ pẹ́ anybody kọ́ lè lọ bẹ̀ kó má níye tó bá wùn kó pa kó dín jẹ tàbí kó bọ̀ jẹ tàbí kó ṣe bó bá ṣe wù. Kí ni Chief Sunday Igboho sọ tí ẹnìkan ò tí ì sọ rí? Kí ni Chief Sunday Igboho ṣe tẹ́nìkan kí ni bàbàrà nǹkan tí wọ́n sọ? Wọ́n ní kẹ́ má pa àwọn èèyàn àwọn mọ́, wọ́n ní kẹ́ má jí àwọn èèyàn àwọn gbé mọ́, wọ́n ní kẹ́ má ṣí àwọn èèyàn àwọn yákayàká mọ́. Ẹni kọ́ mórí wá kọ́ mọ́rùn wá. Ẹ ti gbàgbé ẹ mọ̀ pé gbogbo nǹkan lé ayé yìí ẹsẹ̀ mẹ́fà ló máa ń gbẹ̀yìn. Níjọ́ tí Ọlọ́run bá dé tó bá lóhùn dé gbogbo nǹkan tẹ̀yìn olóṣèlú yìí tó ń jọ yín lójú tẹ̀yìn yìí níjọ́ tá sàlà ìlú bá dé ní mú píìnì lásán nínú píìnì gan ṣì lè nà ó píìnì ṣì strong ìtayín toothpick lè mú dání lọ. Wọn ò tún wá ní pé yìí lórúkọ yín gan mọ́, wọn kàn ní sọ pé ẹ gbé gọ́vnà kúrò bẹ́ẹ̀ ẹ gbó òkú kúrò bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa sọ. Ẹ gbọ́dọ̀ tóbi ẹ̀yìn èèyàn lọ́hùn. Ẹ lọ gbóòkú wá ṣe ti wẹ̀ fóòkú. Ẹ jẹ́ ká tètè sin òkú kí ó tó máa rùn. Ẹ jẹ́ ká ṣe kinní kan, ẹ jẹ́ ká ṣe gbá òkú ló máa pè yín. Gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé gbogbo wa láwà in support of nǹkan tí Chief Sunday Igboho ṣe. We support him 100%. Mostly àwa ọ̀dọ́ digbidigbi la wà lẹ́yìn wọn, digbidigbi òun la fi ń sọ fún yín bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Bàbá ẹ ṣe nǹkan tílẹ̀ Yorùbá ò fi ní gbàgbé yín, ẹ ṣe nǹkan tí àwa ìran Yorùbá ta fi máa rántí yín títí ayérayé, tí àwọn Ìgbò náà tí wọ́n ní gbàgbé yín, tí àwọn olórí burúkú Fúlàní náà táwọn náà ò fi ní gbàgbé yín. Because tẹ bá fún wa lómìnira lénìí ẹ lágbára àti ṣe náà, ẹ ní agbára àti ṣe, you have the power. Gbogbo ayé ló mọ̀ pé 1940 amalgamation ló pa Biafra, Hausa àti Igbo ló pa wá pọ̀. 1940 amalgamation dẹ̀ ti expire nìyẹn. Ẹ fi Yorùbá lẹ́kọ̀ọ́ ká máa lọ, ẹ fi Igbo lẹ́kọ̀ọ́ máa lọ, káwọn Hausa náà lọ dá dúró. Tó bá wá wọn àwọn Hausa tí wọ́n sì fi àwọn Fúlàní lẹ̀ kọ́ máa bá yé wọn jẹ́ níbẹ̀, ìyẹn ò kàn. This is not about tribalism, this is just the fact. Àbí àìtí yanjú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tán ṣé màá tún wà lọ́ máa yan lọ́nà tí náà rọ̀ lọ́rọ̀. Nígbà tí máa tọ́nà wẹ́bí bíi tabadé ìtìjú gbà ló jẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà tó wà lókè òkun ní tó ń ṣẹlẹ̀ nílé yìí. Anywhere in the world tẹ́ bá dé tó bá ti lè rí Nigerian passport lọ́wọ́ yín báyìí automatically you are a suspect. Ẹ̀yin ìyá wa tẹ́ wà ń lo òyìnbó ẹ confam ọ̀rọ̀ tó bá jẹ́ rọ́bò pàkẹ́sọ tó bá lọ sí ìlú òyìnbó. Ok, kẹjẹ́ kí sáré sọ story kékeré kan fún yín. Eléyìí ò tẹ̀ ṣe story gan true life act n tó ṣẹlẹ̀ ní kíkọ́nú àwọn tí àjọ ń ṣe Yorùbá nation. Máa yìí ọmọ Nàìjíríà ní ṣùgbọ́n ó ti ní nationality Amẹ́ríkà. Ẹni yẹn nígbà tí wọ́n wálé tí wọ́n lọ padà it's like pé wọ́n gba Nàìjíríà kọ́ gba Ghana, from Ghana kọ́ lọ sí bóyá Mozambique or somewhere sá kọ́ lọ sí ìlú yẹn, láti ìlú yẹn ni wọ́n tún wá fẹ́ padà sí Amẹ́ríkà. Wọ́n nígbà tó kọ́ show Nigerian passport tí wọ́n mú wọn pé àwọn tó ń mú Nigerian passport dání tẹ́ bá ti lè lọ passport báyìí tó bá jẹ́ ti Ghana wọ́n máa ní kẹ́ lọ, ti Togo wọ́n máa ní kẹ́ lọ, ti Brazil wọ́n máa ní kẹ́ lọ. Àwọn tó di ti Nàìjíríà wọ́n yọ wọ́n sẹ́gbẹ̀ẹ́. Wọ́n ní máa ikọ̀ fi máa yẹn sẹ́gbẹ́ kan. Máa yìí ọ̀nọ́dẹ̀ yọ American passport yẹ kàn ṣe làwọn immigration bẹ́rí fún.
ìgbà tó rí pé passport Amẹ́ríkà ló wà lọ́wọ́ tiẹ̀ bí wọ́n ṣe rí bóyá débẹ̀ tó kí wọn tó bá wọn sọ̀rọ̀ wọ́n ti pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ní tó tò sí àárín àwọn Nàìjíríà ó dẹ̀ fa diplọ kí lẹ fi ṣeré wọ́n ṣàlùjù ẹ̀ ní pé God bless America ó jẹ́ káwa náà máa sọ bẹ́ẹ̀ pé God bless Nigeria but ta ló lè sọ pé God bless Nigeria àfẹni tó bá fẹ́ ṣe àbòsí àfẹni tó bá ń jẹ ní àfẹni tó bá ń rí ìjẹkújẹ jẹ nínú nǹkan tí Nàìjíríà ní nìkan ló kù ló máa sọ pé God bless Nigeria ṣé mi lè sọ ṣẹ́yìn tẹ̀ ń wò mí ṣe lè sọ ẹ̀yin ìyá àti bàbá wa tẹ̀ fi lélẹ̀ kẹlòmí ti fi Nàìjíríà lẹ́sìn for the past 30 years 40 years 45 years 50 years kẹlòmí ti di multi-billionaire in dollars not in naira multi-million naira in dollars billion naira in naira wọ́n fẹ́ wálé kó wá ṣe investment ṣé wọ́n lè wà wọ́n ò ní wà ìgbà tí wọ́n ní fẹ́ jẹ́ àwọn gbé wọ́n ní ṣé bìkan lè wà tí bá wà ní Amẹ́ríkà pẹ̀lú bóyá ń jiyàn gbé tá bá yọ pé bóyá pé mi náà jẹ́ lákìkanjú ọmọ tí mo nígbàgbọ́ pé kò sí ọ̀ tó ń bọ̀ lókè tìlẹ̀ ó gbà ṣé ọ̀dì normal grant tí ń bá sí ní bí spiritual tí ń bá sí ní láì Yorùbá nation yìí tí mo láyà ṣé mo lè kúrò ní Amẹ́ríkà kí ni mo fẹ́ wá mú kí ló wà nílé tí mo fẹ́ wá mú ó dàbí ẹni tó bá kúrò lóyìnbó sí tó lòun bọ̀ Nàìjíríà ó dàbí ẹni tó bá kọ̀fẹ́ committee society ni kọ́ ló má dà gbẹ̀mí ra wa ẹ wo Dr. Aborode ìlà tí bàbá yẹn kọ ìlà tó wà lẹ́kẹ̀ẹ́sì Sunday Igboho ní ìlà tí bàbá yẹn kọ Dr. Fatai Aborode k'Amẹ́ríkà ló ń gbé owó ti dé ọlá ti dé everything ti dé bàbá yìí dẹ̀ wò pé ṣáwọn ọ̀dọ́ kò máa wà ní Nàìjíríà báyìí bí àṣẹ ń jẹ àwọn èèyàn yìí ó jẹ́ káwọn náà lé ní part wọn gbé Nàìjíríà Amẹ́ríkà ni wọ́n ti lọ pawó billions of naira bàbá yìí dẹ̀ fẹ́ fi ẹ̀sà kọ́ fẹ́ fi dá sílẹ̀ wọ́n dá iṣẹ́ àgbẹ̀ a lot of things ni bàbá yìí dá sílẹ̀ pé káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ wọ́n ṣí poultry wọ́n ṣí farming wọ́n ṣe oríṣiríṣi investment ó lọ thousands of people ló ń ṣiṣẹ́ lóko gẹ́gẹ́ bá ṣe gbọ́ ló ń ṣiṣẹ́ nínú oko Dr. Fatai Aborode millions of money ni wọ́n ń san jáde as salary every month kẹ́ wo àǹfààní táwọn ọmọ ìlú yẹn tún jẹ nígbà táwọn olórí burúkú Fúlàní tí wọ́n rí pẹ́ ní tí wọ́n rí pé wọ́n tún ti create iṣẹ́ fáwọn ọmọ ìlú yẹn wọ́n dẹ̀ da màálù lọ sínú oko bàbá yẹn wọ́n dẹ̀ ṣe ṣába wọ́n ṣe gbogbo ìdámáyàmá wọ́n gbẹ̀mí máa yẹn Mr. Gbenga kọ́ Mr. Gbenga tí wọ́n bóyá Canada lọ pé àwọn ti wá àbí US kan I don't really know máa yẹn náà wálé wọ́n wá sí hòtẹ́ẹ̀sì Nàìjíríà wọ́n gbá àwọn èèyàn síbẹ̀ kí ni máa yìí wá sílé fún ọmọ kúrò bẹ́ẹ̀ ni ọkọ olóyún kọ́ kí ló pa ọkọ olóyún ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa ó di ọjọ́ tá bá kúrò lábẹ́ òrùlé Nàìjíríà kí àwa ọmọ Yorùbá ká tó lè regain freedom wa padà. Be you professor for Nigeria, you are a slave. Be you anything tó bá jẹ́ ẹrú ni gbogbo wa ẹ má jà tọ́ra wa gbogbo àwa táwa Nàìjíríà lè ní ìtajọ́mọ Yorùbá oko ẹrú la wà. Gbàgbé pò ń lo sophisticated cars gbàgbé pò ń lo mọ́tò multi-million naira gbàgbé ẹrú ni ẹ lọ wo ọ̀nà north ẹ tiẹ̀ dúró náà ṣẹ́jẹ́ tó wà lára wa ló wà lára àwọn tó ń fi àjẹwà ìṣá ẹja bí ẹ̀ka ìpolówó ọjà. láàúlà bí
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Wahala bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Wahala bitter tea yóò bá wà yáàjà ìṣòro ara ríro ńkọ́ Wahala bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Wahala bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Wahala bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa ṣe rí Wahala bitter tea ó jẹ́ ìgbòogi tó da ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré ìwọ tó bá lè kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ tó bá fẹ́ àdódùn anything tó bá fẹ́ tó ṣàjọmọ́ ábà pé Wahala bitter tea nọ́mbà wọn ni wọ́n pè yẹn. Now let's back to business. ẹ̀dùn lọ ṣé àṣírí ayé wà ní àwa ọmọ Yorùbá àbáṣìwíà àbí olórílẹ̀ la ṣìyàn ìtó bá jẹ́ níbẹ̀ lọ́kàn yín ẹ kọ sí comment section. ẹ sọ fún mi ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí á máa ṣẹlẹ̀ a máa wá léèyàn bí bàbá wa Dr. Chief Sunday Igboho àní support ẹ̀ wèrè ló ń ṣe ẹ̀yìn tẹ́níkúlétà tẹ̀lé Igboho. ẹni tí ó bá jẹ́ ọmọ àlè tàbẹ́ni tó bá jẹ́ olórí burúkú èèyàn ló máa sọ pé òun ò ní tẹ̀lé bàbá wa Chief Sunday Igboho ní nǹkan tí ó wà lẹ́yìn. bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún ara wọn àwọn náà wọ́n mọ̀ dájúdájú wọ́n mọ̀ lọ́kàn wọn wípé tẹ́bádé rí ọ̀rọ̀ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu sọ ní ìjọ kan tí wọ́n give speech ní Abẹ́òkúta nígbà tó fẹ́ lọ fún gọ́vùnà tí wọ́n sọ pé Dàpọ̀ Abíọ́dún pé tí ó bá ń ṣàwọn sí Dàpọ̀ máa di gọ́vùnà kọ̀ọ̀kan ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. wọ́n sọ̀rọ̀ kan bẹ̀ wọ́n ní nígbà tí Buhari kọ́kọ́ rán làlá kọ̀kọ́ olùlẹ̀ ẹlẹ́kejì olùlẹ̀ ẹlẹ́kẹta olùlẹ̀ ó wá ń sunkún lórí tẹlifíṣàn ó wá ní láyé òun pòun tún wọ́n nù mọ́. kí ni statement bàbá wa Bọ́lá Ahmed Tinubu sọ ń bẹ̀ yẹn wọ́n ní ó sọ pé òun ò ní fi ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ṣeré kò kì í ṣe pé ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè torí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún ara wọn mọ̀ pé orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá Nigeria is combination of orílẹ̀-èdè combination of nations not even country alone. àǹfààní àti dádúró wá wà fún wa kí lẹ́yìn bàbá wa tún wá ń wò ta ni ò bá síwájú bí ò ṣẹ̀yìn bàbá wa. ẹ̀yin ló yẹ kẹ́ jáde tán fídíò tí mo play yẹn ní ibi tí gẹ̀yẹn ti sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ fídíò yẹn ẹ mẹ́sẹ̀gì mi máa fún yín èmi mo sọ bẹ́ẹ̀ ẹ mẹ́sẹ̀gì mi máa fún yín fídíò yẹn nípa àwọn bàbá wa Wọlé Soyinka tó ọmọbìnrin yẹn sọ bóyá kí ni ẹ gbé sórí péèjì mi ẹ má gbàgbé láti share program ẹ like ẹ love ẹ share ẹ comment kẹ subscribe kẹ turn notification bell yín mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà káàkiri àgbáláyé mo fẹ́ jẹ́ kẹ kọ opinion yín sí comment section mo dẹ̀ fẹ́ kẹ tagi United Nations ẹ tagi àwọn international communities let them know that we are still on our feet we want to go back to our father's land. A fẹ́ padà sí orílẹ̀-èdè àwọn bàbá wa. Mo sọ di Nàìjíríà débi pé mo rí pé ẹni tí ó bá ti join wọn gbàgbé dey play. Tí ó bá rí bẹ́ẹ̀ ká tiẹ̀ sì gbé ọ̀rọ̀ sí Sunday Igboho sí ẹ̀gbẹ́ kan. Ẹ wo máa kan tó jẹ́ custom abẹ́tí gbàgbé
Mr. is it Bambo or something tó jẹ́ custom officer tó mú àwọn tí wọ́n ń jí epo lọ sí Cameroon pẹ̀lú àwọn tó ń jí epo lọ sí Chad tó mú àwọn tí wọ́n tó pààkì táǹkà jọ full loaded tí wọ́n kó lọ sí another country fuel scarcity dẹ̀ wà Nàìjíríà ń gbà yẹn ẹni tó jẹ́ kó mú kó fún ní double promotion gbàm kí ló ṣe fún ọ fún promotions inú sẹ́ẹ̀lì if not prison wọ́n stop salary ẹ̀ wọ́n stop everything àwa ọmọ Yorùbá nation la dìde fún màá yẹn tàbá raise fund tó fi wá di pé wọ́n dá sọ̀rọ̀ ẹ̀ táìmù yẹn ni bàbá Bọ́lá Ahmed Tinubu ní kó wá rà wọ́n ní Abuja. I don't know how true is that but we heard that irú máa custom yẹn ṣebí ó jẹ́ kó mọ̀ pé àwọn olótìtọ́ ta fẹ́ nílùú yìí ó ní ọ̀gá mi kan náà tó jẹ́ general tó jẹ́ Yorùbá ẹ̀yin tẹ́ bá rántí orúkọ máa yẹn kọ́ sí comment section máa nǹkan tó mú àwọn Boko Haram tí wọ́n dẹ̀ parade wọn tó àárẹ̀ wọn tí wọ́n dẹ̀ sanction máa yẹn tí wọ́n yọ wọ́n níṣẹ́ just because wọ́n mú ẹni tó ń fẹ́ ẹ̀mí èèyàn ṣòfò wọ́n mú ẹni tó ń jíyàn gbé wọ́n mú ẹni tó ń dàlú wọ́n mú wọn fojú ẹ̀wọ̀n fún gbogbo ayé agbọ́ bẹ́ẹ̀ bá ṣe gbọ́ nìyẹn and I don't think it's different but n ta gbọ́ ni allegedly nǹkan ta gbọ́ nìyẹn they say and I quote máa yẹn sì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń send message sí mi nípa máa yẹn pé ká pariwo ẹ̀ síta pé kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gbà sórí iṣẹ́ ogun padà ẹ sọ fún mi kò orílẹ̀-èdè tó yẹ pé yóò gbọdọ̀ ṣòótọ́ tó yẹ pé tíyàn bá ṣe òótọ́ báyìí ó dàbí ìgbà téèyàn bá ṣe bí ni kọ̀rọ̀ Nàìjíríà wá jẹ́ reverse is the case when you do good is bad when you do bad is good tó jẹ́ kó rí bẹ́ẹ̀ nílùú tí àwọn ọmọlúàbí wà nílùú tó lọ́ba tó ẹ ká gbọ́rọ̀ díẹ̀ ẹnu bàbá wa ṣe Sunday Igboho. àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa àdéhìí àti dóde ẹnì kankan àdéhìí àti dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa àdéhìí àti dóde ìjọba àdéhìí àti dóde ẹnì kankan ká fọwọ́ sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́kùsẹ́ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáni lóko sáni lódò àlè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ́ẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara yìí da oko wa bàbá ti wá lé wọn kó lóko wa tán táwọn ará yìí dàkó a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ́ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó Tinubu wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ èmi tó sọ pé ó kìkì lọ́kàn mo yà mí ní ọ̀ndẹ̀ rúbà mo ti wá dé bàlá mo dúpẹ́ èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìnyí wọ́n darí fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. ṣẹ́yìn náà ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí bàbá wa ṣe Sunday Igboho sọ ẹ̀dá Ọlọ́run kan ò ní wá jà fún wa àwa la máa jà fúnra wa so mo bẹ̀ yín ìyá àti bàbá wa ẹ má gbàgbé láti fún wa ní super chat super sticker ẹ má gbàgbé láti support wa financially fún ẹ̀yin tí Ọlọ́run bá bùkún fún tẹ̀fẹ́ support program Masbi TV ẹ support wa sórí through super sticker super chat tàbí super thanks ẹ̀yin tó bá dẹ̀ pé bí ẹ fẹ́ fún wa lówó ni ẹ kẹ́ send ẹ̀ sórí GTB account tí a kọ sórí screen 021
41 68 704 021 41 68 704 021 41 68 704 GT Bank Zanu Williams Olúwatósìn. Ẹ bá wa gbọ́wọ́ sí kò easy. Iṣẹ́ tá à ń ṣe yìí kò ń ṣe nǹkan tó rọrùn láìsí tábàárí ní financial support tó strong. Tẹ́ bá watch kẹ́rí pé àwọn mídíà kọ̀ọ̀kan ti kó gbá wọlé kò wọ́n bẹ́ẹ̀ wọ́n kó gbá wọlé torí pé kò sí financial support. Àwa tí a dẹ̀ ṣe ń ṣe à ń struggle. Kẹ́ máa rí pé ìgbà mi wà máa drop ẹyọ kan, ìgbà mi wà méjì, ìgbà mi ẹyọ kan, àti bí àbí a week sí one video ni mò ń drop. Kò sí nǹkan méjì bí kò sí torí pé data. Torí tèmi bá record video màá edit ẹ̀ lórí system, màá ṣe gbogbo ẹ̀, and that cost a lot of money. Software tí mo fi edit professional software ni tí màá fi fún ní touches direct connected to internet ní software yẹn. So kò easy owó tá à ń ná per month lórí pa à ń ṣe fídíò yìí pẹ̀lú àwọn tó bá wa wá formation ṣe gbogbo ẹ̀ nothing less than 1.5 million. Òun ló ṣe máa ń dùn mí nígbà tí àwọn kan tí wọ́n mọ bó ṣe ń lọ tí wọ́n á kọ̀ òkú bí i fídíò tá à ń ṣe pé bí ó láwọn kan tó ń fún wa lówó nobody is giving us anything. Àwa ṣe torí ìfẹ́ tí a ní sílẹ̀ bàbá wa ni. So ẹ̀yin tẹ́ wá jẹ́ fans wa tẹ́jọ́ lólùfẹ́ wa ìyá wa bàbá wa ẹ̀yin ní kẹ́ support wa financially so that iṣẹ́ yìí á máa tẹ̀síwájú kò ní dúró kò dẹ̀ ní dúró lágbára Ọlọ́run. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ send receipt sí wa tàbí tẹ́ fẹ́ fún wa ní sefa ẹ lè fún wa sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 WhatsApp number mi ni mo pè yẹn +229 57 74 79 70. Ẹ pè mí kẹ́ bá mi sọ̀rọ̀ tó bá ní kọ̀ọ̀kan tí ẹ fẹ́ sọ nípa fídíò tí mo ṣe tàbí tó bá ní àkíyèsí tí ẹ fẹ́ pè mí sí ẹ pè mí sórí nọ́mbà tí mo pè é WhatsApp number mi 021 sorry kàkà number ni mo níbi owó gan gbogbo yín mo sọ púpọ̀ jí ọ̀kadà ní ọjí gbogbo ẹ̀ kí Ọlọ́run ọba ọjọ́ èní kó ṣàánú fún wa kẹ́ pè mí sórí +229 57 74 79 70. Tó bá yá máa tó change number ẹ̀ tó mi sí ní kó tọ́nu mọ́ so bọ̀ mo ṣe ń lò pé kí wọ́n bá lose contact ẹ̀yìn èèyàn so mo máa change ẹ̀ láìpẹ́ but for now òun ni mo ṣe ń lò. Ẹ̀yin jáde bàbá wa ẹ ṣé mo dúpẹ́ tẹ dúró tẹ bá wa wo fídíò èyí Oòduà á gbé gbogbo yín kó lè gbé ọ̀dà rẹ̀ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run kọ̀ọ̀kan ni wa kò ní fọwọ́ ìgbọ́mọ sí àṣẹ.